ní pé ní àwọn ọ̀rọ̀ tá à ń gbé ń gbà yẹn ó jẹ́ àwọn ọ̀rọ̀ tó tún lé lọ́dọ̀ àwọn tá à ń bẹ pẹ̀lú wọn lórí pé ó rẹ̀ wá. tí ìbá ti pẹ́ sọ pé ó rẹ̀ yín àárẹ̀ yẹn náà làwa náà wá consider pé kó má ṣe pé àárẹ̀ yẹn ló fẹ́ mú gbogbo nǹkan dání. tí ẹ bá tún sọ̀rọ̀ tí ẹ fi ń pòwe mọ́ wọn àwa náà ó sọ̀rọ̀ tá a pòwe máa ní o. kí gbogbo ẹni tó bá já lájọṣe àtàlápàtó ẹ bá gbé àfa ẹ pè wọn lákìyèsí ẹni ó bá rẹ̀ lọ́pọlọ àbó rẹ̀ ní bọ́dì àbó rẹ̀ láti nú kì í dá sọ̀rọ̀ social media o. àmọ́ bára yẹn ṣe ń ni mí tó èmi fúnra ara mi ni mo mọ bára ṣe ń ni ọ̀tá mi tó. wọ́n lẹ̀ ń lọ ń ṣe bọ́ǹbì kan pẹ̀lú àwọn tí ń sin ẹbọ tí ń ṣàlìjànú ara wọn ni yín abẹ́ ìsara wọn èsì rẹ̀ ní pé ara wọn ni mí wàláhì ní ìsara wọn o. ó dá ọjọ́ báyìí prógámù kan dàwápọ̀ ni o tí bá rí prógámù bí tẹ́ fi ń pe bàbá òun ní bàbá àgbáyé tí ìbá sọ láwọn ayé ò bá ti wú tí ìbá sọ láwọn òun ò bá ti jàpọ̀. mo fẹ́ fi fídíò yìí pe Ajánásì Ìsọnù ní àkíyèsí. èmi fẹ́ dá sọ̀rọ̀ àfa torí pé n tó da òun àti ọ̀gá rẹ̀ pọ̀ tó fi rò ó pé ọ̀gá mi ìní bá ẹ sí mọ́ àmọ́ àṣìṣe wádìí ẹ̀ ní kúkú sọ mékì ṣùgbọ́n ó ti tó bí fídíò méjì mẹ́ta tí mò ń wò tí èdè àbùkù ń jáde látẹnu Ajánásì Ìsọnù bọ́ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ táwa máa mọ̀ ìyẹn làwa fẹ́ pè lákìyèsí sí. gbérin ń wò gbérin ewu ń tí ṣòkòtò bàbá rẹ̀ lọ́wọ́ òwúde kí ni wọ́n bí ẹ́ kí ló fi ń dáhùn. àbá ìdánilójú wà wípé n tó dà wá ọ̀tàgá rẹ̀ pọ̀ kì í ṣe ọ̀rọ̀ ìpanilọ́mọ kì í sì sọ̀rọ̀ ìfẹ́ra ẹni lóbìn ìyẹn dájú. tọ́ n tó wá lè jẹ́ tó fi jẹ́ pé ìlànà tí ìrẹ́gbà láti túká pẹ̀lú ọ̀gá rẹ̀ yẹn ló gbé gbà tí ìlànà míì sì ń bẹ tó rẹwà tí ò ní mújà dání tí ò ní mọ́ta dání ó wà tí ìlànà yẹn ò wá sí tọ̀ àfìlànà tógun a sì rí ìgbésẹ̀ kankan láti ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ a rí ìgbésẹ̀ kankan tó jọ mọ́tìjà àbí tógun látọ̀dọ̀ rẹ̀ kódà níjọ́ tí ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ tó jẹ́ ṣẹlẹ̀ ńlá sì ń kí ààrẹ ọ̀gá ẹ̀ tó kí ẹ bó ṣe jẹ́ pé ńgbà tí wọ́n ṣe tán tó sọ̀rọ̀ lórí ẹ̀ ẹnu yẹpẹrẹ ló tó fi sọ pé akí àwọn àáfàá wa kìnní náà àwọn náà wọ́n kí wa lórí nẹ́ẹ̀tì akí wọn níyì tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. àbá béèyàn bá fi ẹnu yẹpẹrẹ sọ̀rọ̀ tiyín náà lẹ́gbẹ̀ẹ́ wa á dún tán lóhùn á takò gẹ́gẹ́ bí ògo tẹ́yìn náà jẹ́ fún ìlú wa. wọ́n wá tún sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo gbọ́rọ̀ yẹn bí àná ìjẹta mo rò pé ọ̀rọ̀ nípa ilé ẹlẹ́bọ kan tí ń bẹ lábẹ́òkúta táwa náà ń gbọ́ fún ìfìrín rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbọ́ pé ilé ẹlẹ́bọ kan ń bẹ ní sáìdì Abẹ́òkúta t'Ajánásì Ìsọnù ń ná ilé àwọn ẹlẹ́bọ bí à ń sin àlìjànú tọ̀ mo rò pé ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀ Ajánásì Ìsọnù wá fẹ́ kílẹ̀ ààrẹ kúrò níbẹ̀ pé òun ò bá wọn ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n kàn ṣàdúrà fún un ní ìwòsàn lòún wá débẹ̀ ó wá tún ta sílé àfa rẹ̀ ilé ọ̀gá rẹ̀ wọn tó ta síbẹ̀ kódà ń gbé ibi táwọn wà ń gbà kan tó jẹ́ pé wọ́n lè sọ yí pé àwọn gbérun nílé ọ̀gá rẹ̀ tá a mọ̀ tó yẹ pé gbogbo òun lẹ́jọ́ kípọ̀ tó ṣojú wa táwa náà sì jọ tá a sì jọ kí wọ́n á pòwe mọ́ bẹ́ẹ̀ bí ìgbà wípọ́ ọ̀gá rẹ̀ yẹn sọ ọ́ fún yín rí kóun gbérun yín ajá bẹ̀rù Ọlọ́run kódà bó bá ṣe sọ rí ṣé tí wọ́n bí ẹ nìyẹn
àwọn ọmọ bàbá ànábì Yusuf alayhi salam níbi àwọn pàdé láàfin Yusuf táwọn ànábì Yusuf wá dá ọgbọ́n láti fi nǹkan kan skéèlì sínú ẹrù Bùnìyámìn tó jẹ́ ọmọ ìyá Yusuf láàrin wọn kó lè ráyè mú kalẹ̀. Wọ́n wá ní kí wọ́n sọ yí pé ó jalè. Kìkì wá kàn ariwo sọ láàrin ara wọn. Dípò káwọn ọmọ bàbá rẹ̀ ó rescue ọmọ bàbá wọn kúrò nínú ewu pé gbogbo ọmọ ìyàwó yín sólè kò lè jalè. Èsì tó jáde lẹ́nu wọn ni pé yóò ṣe bẹ́ẹ̀ inyesirik tó bá jẹ́ pé lóòótọ́ ló jalè. Ẹ máa gbọ́ yáyá Al-Qur'ani. Wọ́n ń bá àwọn tó fẹ́ fìyà jẹ ọmọ bàbá wọn sọ̀rọ̀ pé inyesirik tó bá jẹ́ pé lóòótọ́ ni Bùnìyámínù yìí jalè. Faqad saraka akhun lahu min qablu. Ó lọ́mọ ìyá kan náà tó fi olè ń jọ tó náà máa jalè. Ìgbà Yusuf gbọ́rọ̀ yẹn fa asarraha Yusuf fi nafsihi wa lam yubdiha lahum. Yusuf fọ̀rọ̀ ń pamọ́ sẹ́mi. Kò fẹ́ jẹ́ kí wọ́n ó tètè mọ̀ kóun náà ni ọmọ ìyá tí wọ́n ń wí tí wọ́n ń pè lólè. Ó dákẹ́. Ó wá fún wọn lésì kan. Èsì yẹn mo fẹ́ lò ó ní antum sharru makana. Ẹ̀dá gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí ẹ̀dá kí ló fà tẹ́ ẹ fi dá wallahu a'lamu bima tasifuna. Èyí tẹ́ ẹ ń sọ fún wa lónìí òun ó lọ́mọ ìyá kan tí ń jalè òun Ọlọ́run nu àtẹ̀yìn lẹ́jọ́ mọ̀ ń pa rẹ̀ kò sójú àwa. Èyí tó ṣe ní ìsìlá ni ẹ̀sìn dájọ́ lé lórí. So wọ́n lẹ̀ ń lọ ń ṣe bọ́m̀bì kan pẹ̀lú àwọn tí ń sin ẹbọ tí ń ṣàlìjànú. Ara wọn ni yín àbẹ́ ìsara wọn. Èsì rẹ̀ ni pé ara wọn ni mí wàláhì. Mi ìsara wọn o. Ó dá ọjọ́ báyìí prógámù kan dà wá pọ̀ ní o. Ṣé bá rí prógámù bí tẹ́ ti ń pe bàbá òun ní bàbá àgbáyé tí ìbá sọlá wọn ayé ò bá ti wú tí ìbá sọlá wọn ọ̀run ò bá ti jà pọ̀. A rí fídíò bẹ́ẹ̀. Èwo lè ké irú kí wá ní agbéjẹ fún yín tí ẹ̀yin fi pọ̀ tó bá wọn tọ̀ tẹ́yìn sí ìsara wọn. Wọn èé sọ̀gá yín ẹ̀yin sọmọṣẹ́ wọn kí lẹ́yìn sí pọ̀ tó bá wọn láì sí pé ń ròyìn Ọlọ́run tẹ́yìn sí pé ń ròyìn Ànábì sallallahu alaihi wasallam. Tọ̀ kẹ́ wá ṣe clarification ó tán. So ìkìlọ̀ tó wà ń bẹ̀ ni wípé ọlá wípé ẹ̀ṣọ́ pọ̀ mọ́rọ̀ pé ó rẹ̀ yín o ààrẹ náà sì pọ̀ o. So ìní ò ní jẹ́ kí àbàyín dàgẹ̀ but sẹ́rí tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gá yín tó jẹ́ olólùfẹ́ tiwa tá a jẹ́ olólùfẹ́ wọn tí wọ́n sì jẹ́ ọ̀gá wa táwa gbà fún wọn tọ́lọ́hun sì ní jẹ́ ká sọ pé àgbà mọ́. Kò ní jẹ́ káwọn oṣù bẹ́ẹ̀ ti ṣeun. Tí ẹ bá ti mọ̀ pé ẹ ní sọ dáadáa ń pa wọn ẹ má sọ kankan nípa wọn láì dáa mọ́. Ẹ má parọ́ mọ́ wọn mọ́. Tí ẹ bá ṣe pé ẹ sọ pé ó rẹ̀ yín àárẹ̀ yẹn náà làwa náà wá consider pé kó má ṣe páàrẹ̀ yẹn ló fẹ́ mú gbogbo nǹkan dání. Tí ẹ bá tó sọ̀rọ̀ tí ẹ fi ń pòwe mọ́ wọn àwa náà ó sọ̀rọ̀ tá a pòwe mọ́ yín o. tó kí gbogbo ẹni tó bá já lájọṣe àtàlábàgbé bá gbé àáfà ẹ pè wọ́n lákìíyèsí. Ẹni ó bá rẹ̀ lọ́pọlọ àbó rẹ̀ ní bọ́dì àbó rẹ̀ láti nú kì í dá sọ̀rọ̀ social media o. Àtàtà kíkan tó yára rán èèyàn lọ ọ̀run ní social media ó ti má wà lá. So wọn ó bu wa á gbà á mára. Ṣẹ́ni tó bá mọ̀ pé ó rẹ òun kò ní ìdíkò dá sọ̀rọ̀ social media. Tí ẹ bá yẹ ti tún sọ òkú sílé ọ̀gá yín tí sì ń jọ̀gá tiwa náà á sọ òkú sọ́dọ̀ tí yín náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.